Seyi Makinde. À ń pè yín o, Governor Seyi Makinde of Oyo State. Ẹ bá wa gbà àwọn ọmọ wa, ẹ gbà wọ́n jáde, àwọn tó kù a ò mọ fẹ́ẹ̀tì wọn. Àwọn ìyàwó wà ń bẹ̀, ọmọ àkókò wà ń bẹ̀, àwọn ọmọ 2 years 3 years lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, gbogbo wọn náà wà ń bẹ̀. Ṣé Governor Makinde ti gbàgbé àwọn èèyàn wa síbẹ̀ ni? Good people of Oyo State, the past few weeks' events have made it imperative that I address issues that have to do with the internal security of our dear state. Barely a week ago, I had cause to call out members of the press who were allowing themselves to be used to stoke ethnic tensions among the good people of Oyo State. There have been stories in the press targeted at exaggerating the security situation in the state. However, we cannot overlook the fact that there have indeed been instances that cause concern. The fragile peace between the herdsmen and farmers in Okeogun is being threatened. Individuals who are not authorized are going around chasing people from their homes and causing mayhem. This assault on residents of Oyo State is not the way to further the Yoruba cause. Let me state that we shall not sit back and watch anyone make any law-abiding resident of Oyo State feel unsafe in their homes, farms, or business places. We are aware of some people circulating flyers and giving people ultimatums to leave their land. This is totally unacceptable and will not be condoned. The Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, which I swore to defend and protect, guarantees freedom of movement in Section 41(1), such that citizens are free to reside in any part of the country without fear. We're determined to preserve that right in Oyo State. Therefore, I'm calling on any individuals or groups planning to take any actions that will lead to the forcible removal of anyone from Oyo State to desist from taking such actions. Any persons who fail to abide by this directive will face the full wrath of the law. All local government and local council development area chairpersons are directed to work with the traditional rulers and the officers of the security agencies to ensure that peace is maintained in all parts of the state. Ṣe rọ́rọ̀ yìí láti ìgbà tí mo tẹ̀ ti gbọ́ ló ti rún mi nínú. Ìgbà míì máa kàn rántí máa dá sọ̀rọ̀ nínú ilé pé ṣé ọkùnrin yìí ṣe ṣọ́ pé Yorùbá ni ṣá? Because kò yé èèyàn. Ṣé rí Governor Makinde yìí inú ẹ̀ ò dáa, ojú ẹ̀ cool but inú ẹ̀ ò dáa. Ṣé rí press release tí wọ́n ṣe yìí kò ń ṣe nǹkan tí Yorùbá nídìí nígbà yìí lélẹ̀. Because ó kàn dùn mí wípé kí ló ń pè náà pastor tó sọ wípé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí Makinde tó bá ti ń di end of his tenure wípé kó pray gidi gan o bọ́ eléyìí ò pray o ó ti gbàbọ̀dẹ̀ fúnlẹ̀ Yorùbá kò wá gbàbọ̀dẹ̀ fún Ọ̀yọ́ nìkan o gbogbo ilẹ̀ Yorùbá ni. So lórí ọ̀rọ̀ press release yìí ṣẹ́rí bó ṣe lọ lélẹ̀ ṣẹ́rí press release yẹn ó fẹ́ fi dá ọwọ́ bàbá wa Sunday Igboho dúró ni ó dẹ̀ ní reason ọ̀tá ló jẹ́ fún gbogbo wa and number 2 nítorí bàbá wa President Tinubu ni. Ṣẹ́rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò ń ṣe ọ̀rọ̀ bóyá nítorí pé àwọn ọmọ Yorùbá this àbá ọmọ Yorùbá that ó ń tackle because ó ń tackle President Tinubu ni ó wá ń lo bàbá wa Ìgbòho láti máa fi tackle President Tinubu nítorí nǹkan tóun fún rẹ̀ fẹ́ ṣe ó fẹ́ jẹ president ó dẹ̀ mọ̀ pé bóun ṣe wà yìí òun ò lè jẹ presidency ó ti tán fóun ní PDP ó ti tán ní APC kò tẹ̀ ní kankan ṣe pẹ̀lú APC so rivalry lọ̀rọ̀ tó wà lẹ̀ ó wà pé kàkà tó kó má jẹ sèse fi ṣàwàdànù wípé ìbò Ọ̀yọ́ state yìí o òun máa ba gbogbo ẹ̀ jẹ́ bọ̀yẹn wá nìkan kọ́ ó ti lọ darapọ̀ mọ́ àwọn bí kan tẹ̀ sọ
ó ti darapọ̀ mọ́ àwọn cabals ló bá ń tò gbogbo tó dẹ̀ ti promise wọn tó that òun náà lè ní ipa tó máa òun náà lè ní nǹkan tó yẹ pé wọ́n máa ṣe fóun náà ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn. tó Ṣèyí Mákindé òun kọ́ ló ń sọ̀rọ̀ pàṣẹ bọ́ nítorí pé ó jọ́mọ àlè ilẹ̀ Yorùbá òun ló fi gba àbọ̀dé fúnlẹ̀ Yorùbá òun wà ọmọ ọkọ inú ẹ̀ ò dáa kò fẹ́ràn àwọn ọmọ Ọ̀yọ́ èyí tí wọ́n tó bá dẹ̀ ti fẹ́ràn ọmọ Ọ̀yọ́ ò fẹ́ràn gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ for the past 3-4 months nsìn if not even 5 months Ọ̀yọ́ state yìí náà ni Ọ̀yọ́ state yìí in fact people gbọ́ nígbà tí Aláàfin wọlé Ọ̀yọ́ state yìí náà ni that's almost a year nsìn Ọ̀yọ́ gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ state yìí náà ni tó bọ́rọ̀ yìí ṣe rí Mákindé kì í ṣe ẹni tó fẹ́ràn Yorùbá kò dẹ̀ fẹ́ràn gbogbo àwọn ọmọ in fact ó fi àwọn ọmọ Ọ̀yọ́ play politics ní mi ìdẹ̀wà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ táwọn ọmọ Ọ̀yọ́ fẹ́ understand wípé Mákindé fà wọ́n play politics kò wá fi wọ́n play politics nìkan ó tún wá fi ẹ̀mí wọn òun lọ́ra àwọn tó rí ire local government àwọn victims wọn kò yìí nísìnyí olùwọ́gbà tó sọ pé ò fẹ́ ní private security nílẹ̀ Yorùbá yẹ báwo la ṣe wá fẹ́ ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tó kó sínú igbó wọ́n ti rò pé àwọn ọmọ ọwọ́ làwọn ọmọ yìí wọ́n ṣọmọ bóyá teenager they are still ọmọ ọwọ́ àwọn ọmọ tó pé wọn ò tí ì lè doubt wọn mọ̀ sọ́wọ́ òsì wọn. ókè ń sèyí ó sọ pé ó máa gbé drone wá ó máa ṣe surveillance helicopter gbogbo ẹ̀ kò sí kankan tá a rí ó dẹ̀ ti lo 2 months wọ́n ti lo 2 months nínú ibẹ̀ yẹn kí ló wá fẹ́ jẹ́ kó ṣe àwọn èèyàn tó dìde pé àwọn fẹ́ volunteer àwọn fẹ́ wo báwọn ṣe lè help láti yọ àwọn ọmọ yìí jáde ìwọ tó wá dé ta o tó wá ní pé rárá o ò fẹ́ private security meanwhile a month ago nígbà tó ra àwọn ọmọ yẹn ṣẹlẹ̀ gbàrà the first thing tó sọ ni wípé o máa allow people to sign into law wípé kí private security kó wà involved kí ló wá ṣẹlẹ̀ o lè fi máa mọ̀ pé máa yẹn ó ṣónú kò sí òótọ́ lẹ́nu ẹ̀ ó ṣò pé politics ni wọ́n play ní ìjọba Mákindé politics ló play from beginning to the end ohun tó ń ṣe nígbà ayé bomb blast tó ṣẹlẹ̀ àbí grenade àbí kí ló ṣẹlẹ̀ ní Bódìjà ń gbà yẹn náà the same thing ni the same thing ni so gbogbo nǹkan tó play around this àṣírí ẹ̀kọ́ tiẹ̀ ń tú ni because ọ̀rọ̀ oríire yìí ó kàn ń tú àṣírí ẹ̀ lóríṣiríṣi ẹ wò gbà tá bàbá wa Ìgbòho náà lọ sínú igbó yẹn tí wọ́n débẹ̀ ohun tójú wọn rí ẹnu ò lè sọ tán àwọn dẹ̀ mọ̀ pé ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ àṣírí tó máa tú ayé òun máa bàjẹ́ àwọn yẹn dẹ̀ tiẹ̀ ti wá rí because mo wo program kan lórí àwọn ọlọ́dẹ ní lára àwọn tó tẹ̀lé bàbá wa Ìgbòho ní máa yẹn láti máa ní wípé ohun tójú àwọn rí ń bẹ̀ ẹnu ò lè sọ àfi kó ní kálukú wa ká lọ dira ká lọ tọ́jú ara wa dábàá ṣèyìn ọlọ́mọ ẹ̀kọ́ fi ilẹ̀ Yorùbá pìtàn because ìjọba ò rẹ́dì fún wa so ṣé ní gbogbo nǹkan tí Ṣèyí sọ yẹn àpò ara ẹ̀ ló sọ sí o ìyẹn táwọn ọmọ Ọ̀yọ́ tó bá dìde ṣé báwo la tún gbọ́ lẹ́nìí sí tó ní oríṣiríṣi ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ òun la gbọ́ tó ń para wọn lórí èlò torí POS ẹyọ dágà síta ẹyọ àdá síta oríṣiríṣi síta tó fi dé pé ẹgbẹ̀mí lẹ́mìí ẹni yẹn Yorùbá nílẹ̀ wa ṣáwa Yorùbá lè lọ sí north east kírú ẹ̀ lọ máa ṣẹlẹ̀ tó o ṣe rí gbogbo nísìnyí ọ̀rọ̀ tó sọ tó ní kálukú lè live ní anywhere tó bá wù wọ́n constitution Nàìjíríà sọ constitution Nàìjíríà sọ kọ́dà máa live ṣé wọ́n ti bẹ̀rẹ̀ sí pa wá báyìí ní right láti gbébọn àwọn ní right láti gbébọn. Are they living peacefully? And they are not even living peacefully. Ó náà ni they have the right to take káwọn hold the gun àwọn ò ní right láti protect ara wa tí ní ti bá dẹ̀ ṣẹlẹ̀ ẹ máa yọ̀ǹda wọn ní. So imagine ẹ wọ́n sì ìwọ tún sọ pé anybody has the right to live anywhere. Ṣé bàbá wa Ìgbòho ní pé kọ́ máa gbé nínú ilẹ̀ Yorùbá ni? According to what bàbá Ìgbòho gan sọ, ohun tí bàbá Ìgbòho sọ ni wípé kọ́ máa bọ̀ láàrin ìgboro kan wá gbé. Wípé ṣé inú igbó yẹn wá jẹ́bi tí èèyàn ń gbé? Àṣẹ constitution wa sọ pé àwọn reserved area wa tó tọ́ káwọn èèyàn máa gbé níbẹ̀. Is that a place for people to live? Kí ló ń pè ní reserved area? Forestry náà pé kí ni wọ́n lọ ń ṣe nínú ibẹ̀ tí wọ́n sọ bẹ̀ dìlú torúkọ wà nínú constitution torúkọ wà nínú orúkọ àwọn ọmọ Ọ̀yọ́ bàbá ni wọ́n ń pín nǹkan nínú Ọ̀yọ́ tí wọ́n ń pín nǹkan débẹ̀ that means there is a purpose táwọn people yẹn fi wà ń bẹ̀ gọ́vnà Mákindé dẹ̀ mọ̀ sí kò lè wẹ́ra ẹ̀ mọ́ gbogbo nǹkan tó ṣẹ̀ nínú igbó yẹn òun ò mọ̀ nípa ẹ̀
òun ló fi ṣe gbogbo àwọn steps to make wípé káwọn bàbá wa gbowó kó má go further and unfortunately gbogbo ẹ̀ ní federal ń rí gbogbo ẹ̀ ní federal ń rí tó ń ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Mákindé ó ti bà ayé ara ẹ̀ jẹ́ but lórí ẹ̀ náà ó sì ní for few months láti lò lórí oyè yẹn ó wá kù sọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ táwọn bá gbéra táwọn ọmọ Ọ̀yọ́ bá dìde àbá wọn join ni wọn inú mi dẹ̀ wá dùn wípé okay o ṣèbí òun sọ pé anywhere táwọn ọmọ àwọn anybody lè live ní Nàìjíríà you can stay anywhere you can live anywhere òun nìyí sí àjọ jẹta ló sì sọ̀rọ̀ yẹn ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí táwọn yẹn ti yarí pé àwọn ò fẹ́ wọn ibùgàn àtẹ̀wá fẹ́ wọn láàrin ìlú ṣèbí Ìgbòho sì sọ pé kán sì wá gbé láàrin ìlú ni àtẹ̀wá fẹ́ wọn láàrin ìlú mọ́ báyìí sí because ẹ̀yin tẹ̀lé wo ṣùṣù tẹ̀ ń gbé hàmdì kiri tẹ̀ bẹ̀rẹ̀ sí ṣoríṣiríṣi tọ́pọ̀ ọmọ nílùú. nílẹ̀ Yorùbá ẹ ti rọ́mọ Yorùbá tó ń lọ tiẹ̀ tó kúrò nínú ilé tó mú jágà sínú àpò. àbí tó mọ́ sọ nìyẹn kò sí tó jọ. àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pé àárín àwọn ẹbí mi ni mo wà tí báyìí kúrò ní sítì kan lọ sí sítì míì kò sógun kò sí wàhálà. ọlọ́pàá gan ló tiẹ̀ máa gbé. láì ní jágà tí ò bá jẹ́ wípé èrò burúkú wà lọ́kàn wọn. bí láìsí wọn ṣe rí láti ilẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ti bìlíìfì pé àwọn làwọn nílùú kò síbi táwọn ò lè rìn sí nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí Mákindé sọ níjẹta yẹn sì òun ló ń play out ń sí pé àtàwọn inú forest o àtàwọn nínú igbó àti nínú ìlú o àtẹ̀wá fẹ́ wọn mọ́ because inú ẹ ṣàgbọ́kọ̀ táwọn ọjọ́ people yẹn sọ àwọn ọmọ Yorùbá wọn láwọn ò tiẹ̀ fẹ́ wọn kọ́ máa lọ gbogbo wa náà àdẹ̀ support kọ́ máa lọ ó wá kù sáwọn ọmọ Ọ̀yọ́ kọ́ dìde fúnra wọn kọ́ gbèjà ara wọn because kò yé èmi àbí bóyá torí pé màálù tá dẹ̀ ń jẹ lóòótọ́ torí pé kíní ti ń di òótọ́ màálù tá ń jẹ yìí ṣáà ní stop ẹ̀ báyìí because oríṣiríṣi là ń gbọ́ pé wọ́n ń sìn nǹkan sí wọn lára wọ́n ń gbé oríṣiríṣi sí wọn lára normal màálù táwa Yorùbá gan ń sìn kò sí mọ́ ìgbà because àwa Yorùbá náà à ń sìn màálù bọ̀ nísìn gbogbo ìtawà ń sìn gan wọ́n ti gbogbo ẹ ti lọ tàwọn Fúlàní òun ló wà ń tà ń sìn oríṣiríṣi náà ti fi sí wọn lára tó ẹjọ́ ọwọ́ ọmọ Ọ̀yọ́ ló kù sí báyìí o táwọn ọmọ Ọ̀yọ́ bá dẹ̀ dìde àwọn yòókù náà wá ṣe kí ni wọ́n dìde ẹgbẹ́ tó ṣẹlẹ̀ ní Lagos State tí nígbà ayé Fáṣọlá nígbà tí ìwọ tó jó didi gọ́vnà tó nípẹ́ ní ìwé everybody lè gbé ẹgbẹ́ gọ́vnà former gọ́vnà ó ṣe ló ń kọ́ àwọn àlèmájírì ẹ̀ tó ń kọ́ àwọn Fúlàní yẹn kọ́ máa lọ ìlú wọn because ó mọ̀ pé wọ́n mess up Lagos State ni ìṣòdì pé Mákindé ìṣòdì wọ́n kọ́ wọn tírélà ni wọ́n fi kó wọn ó sọ wípé Mákindé ọwọ́ Mákindé ò mọ́ in any way ọwọ́ ò mọ́ rárá tó bọ́rọ̀ yìí ṣe lọ ọwọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ló kù sí tọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ bá ti dìde àwa náà á dìde pẹ̀lú wọn mo sọ yìí mo dúró ná ẹ ṣeun mà. ẹ ṣe ìyá mi kí tó wá máa lọ sí ọ̀dọ̀ Mr. Kilo mo ti sọ fún wa gbogbo ẹ̀yin òwò tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá èmi ní kọ́kọ́ ni mo wá sórí ètò lénìí ó yẹ kí Mr. Kilo wà pẹ̀lú mi gẹ́gẹ́ bí màámi Adé Ọ̀kín Princess Adé Ọ̀kín bí wọ́n ṣe wà pẹ̀lú mi bọ̀ nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn ní kọ́ńtírì tí wọ́n wà òun ló ń ṣe bákanbákan bọ̀ wọ́n wà pẹ̀lú mi ní orí TikTok kí n tó lọ sí ọ̀dọ̀ wọn ẹ jẹ́ kí a play fídíò yìí. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ́nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. ṣe gbọ́ gbogbo ọmọ kóòtù ajíire o gbogbo ọmọ ìran mi ojúlówó o gbogbo ọmọ ọkọ kóòtù ajíire gbogbo ọmọ ọkọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbí tẹ́ máa padà rí fídíò yìí ṣe gbọ́ nǹkan tọ́mọ yín tó sọ ṣe gbọ́ nǹkan tí Sunday Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho ṣe gbọ́ nǹkan tó sọ ẹjẹ́ ń tútù play. wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ́nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. ṣe gbọ́ ó ní ìwọ Fúlàní kílẹ̀ lọ ń gbé this is 2026 for God's sake èwo ni ò tí ì yé àwọn Fúlàní èwo làbọ̀rọ̀ tí ẹ̀ máa gbénu gbógun ìran baba ńlá baba tèmi ò gbé nínú igbó àsí inú igbó kí ló dé tán sì ń gbé nínú igbó ní 2026 tán lè báráàlú gbé tí ó bá jíyàn gbé láàrin ìlú tó bá fẹ́ wá jíyàn gbé ẹ wá sáàrin ìlú ẹ wèlé wọn yálà wọn wà nù mọ́tò wọn travel àbí wọn ń lọ bìkan àbí inú ilé àbí kankan
tẹ́ bá ti jí wọn gbé ẹ sá wọnú igbó lọ. Tí Ìgbòho bá wá bọ́ síta wípé kí lẹ̀ ń ṣe nínú igbó níbi tí ilẹ̀ lójú dé nísìn, kí lẹ̀ ń gbé, kí ni irú ìgbésí ayé wo lẹ̀ ń gbé nínú igbó, ẹ máa bọ̀. Ìwọ tó o bá fẹ́ gbé nílẹ̀ Yorùbá ní kó má bá wa gbé, má gbé nínú igbó mọ́, ó yá máa bọ̀. Inú igbó kọ́ làwa Yorùbá ń gbé, àkíṣọ̀bọ lórí igi. Wọ́n ti gbé ọ̀bọ gan wá sáàrin ìlú, máa kẹ́rù kó kẹ́rù ẹ̀ máa bọ̀ wá gbé láàrin ìlú. Tó o bá ti ní hidden agenda, ẹ jẹ́ ká gbé kọ̀lé. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà. Yes sir. Ṣé ẹ bí pé mo interrupt? Interrupt. Èmi náà mo ní pé ká pè wọlé. Àjọ ń ṣètò ni. Ẹ ṣe mà, wọ́n lè ṣe ṣe fún yín. Àmì sà. Ẹ bá kí àwọn dábì àtàwọn àbúrò àtẹ̀kọ́. Wọ́n á gbọ́. Ṣé rí kí nǹkan fẹ́ ká mọ̀ ní ó dùn mí pé. Ṣé ẹ lè bá wa gbóhùn sókè díẹ̀ sí sà? Ẹ ò kékòó, ó dùn mí pé ẹ dé àwọn ìlú yẹn rí. Òye òun lẹ ṣe ń wo àwọn ẹ̀yà tí wọ́n pè ní Fúlàní bí èèyàn gidi gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá ṣe jẹ́ gidi. Ẹ̀dá tó burú jù lágbàáyé ni ẹ̀yà Fúlàní. Òun náà Ọlọ́run ṣe nà wọ́n lẹ́gbàá tó kọ́ wọn ní ìlú. Ṣẹlẹ̀ má jí pé wọ́n ṣe pọ̀ tó kò síbi tó jẹ́ ìlú Fúlàní gbogbo àgbáyé. So ìbínú yẹn kí wọ́n nílùú yẹn ó wà láǹkan tó ń ta wọ́n lára tó ń ṣe pa anybody. Yes. Mo tún sọ ìyá mi, mo tún sọ sẹ́ àwọn Sanusi àbílẹ̀gbẹ̀ àwọn wòlé tí ó jẹ́ Central Bank yẹn àtàwọn tó jẹ́ gómìnà yẹn torí pé wọ́n rí owó jí ló jẹ́ kán káàm. Ìkọ̀kan náà jọ ní gbogbo wọn kò sí ọkọ̀ tó wúlò kó wá kàwé l'Amẹ́ríkà kó kàwé ní London. Ṣé rí nǹkan tó ti wà nínú wọn yẹn tó jẹ́ Fúlàní yẹn ní yọkò nínú ẹ̀jẹ̀. Mo ní tẹ́ bá ti ráyè lọ wo fídíò gbà ẹ̀rí bí wàá ṣe máa ń wo àwọn èèyàn nígbà tó wà láyé tó wájú tó máa ń wo àwọn èèyàn láyé bẹ́ẹ̀ pé kó jẹ́ ayé ìgbà tó ní bọ́dí kó kàn pa everybody. Wọn nífẹ̀ẹ́ ẹ̀yà tí ò bá ti ń ṣe ẹ̀yà Fúlàní bọ́lọ̀ ṣe dá wọn nìyẹn. Ẹ gbàgbé àwọn pàdé ní wọ́n ṣe gọ́ọ̀nà àwọn lọ́wọ́ ìrọ́ kò sí kankan tó máa wá tó jẹ́ ẹ̀yà Fúlàní tó máa ṣe nǹkan nílẹ̀ èdè. Ó dà tí Fúlàní ò bá láìkẹ̀ ẹ̀yà míì tá dẹ̀ ń rí traces ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló dé tí gbogbo àgbáyé mọ̀ wípé tó bá ti pàdé Fúlàní ó ti kàgbákò, ó ti rí Fúlàní ó ti rí kú. Kí ló dé tó wá ń pa wá tí gọ́vnà Seyi Makinde tó rí tí ó ìwà ní lọ́wọ́lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí àwọn èèyàn gbé tán tí ìmọ̀ fẹ́ ti wọn situation wọn sìn tí a wá rí lára àwọn aráàlú tó sọ wípé kí wọ́n má wá jí wa gbé mọ́ tí gọ́vnà Seyi Makinde ń sọ̀pọ́ọ̀tì àwọn terrorists against ọmọ ìlú tó fẹ́ protect wa ẹ jọ̀ọ́ kí lẹ rí sọ sáàrin yẹn sá. Ẹ ṣe wọ́n ṣe rí kan tó ṣe rí pé ẹ lọ padà sí ayé ìgbà bàbá wa wò lọ wọ̀ the same Fúlàní náà ló kó sí àárín wọn dàárín wọn lù tó ń jẹ́ kí ilẹ̀ Yorùbá kó tó lù the same Fúlàní náà ló tún wọ àárín Tinubu àti Seyi Makinde tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá kó tó lù bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn kò sí ìlú tó ti máa ń ṣe gan gidi àníkẹ́ padà sí Niger Republic ẹ ṣáà mọ̀ ìlú tó ń pè Niger àwọn ló gbé Niger Republic ló gbé Faransé tó fi kó gbogbo nǹkan wọn bẹ́ẹ̀ ẹni pé gbàgbọ́ ti lé president yẹn dàgbà tó jẹ́ Fúlàní ẹni pé Niger ń sì jẹ́ ẹgbẹ́ òkú aládìpa Niger mọ́. Thank you. Ẹni pé Traoré ó pa gbogbo àwọn tó jẹ́ Fúlàní tó gun ọ̀kadà wá sílùú ẹ̀ ń gbà ó pa wọn látòkè ní ọ̀hún ẹ̀ ló ti ṣètò wọn náà. The same Mali náà pè ní Mali ni àwọn Fúlàní disturb the same Fúlàní náà ló disturb Senegal wèrè tó kó Senegal tẹ́lẹ̀ ó fẹ́ gbé Fúlàní síbẹ̀ ẹni tó jẹ pẹ́sẹ̀tì sí ó láti lọ gbé sínú prison bóyá bí wọ́n yí ọ̀sọ̀ mọ́dà sọ́tọ̀ ìdájọ́ mi ṣe bẹ́ẹ̀ rántí kí ni ẹ̀ nọ́tọ̀ nígbà táwọn Senegal jáde pẹ́sẹ̀ àwọn òfẹ́ ní Fúlàní tó bá ti ṣọmọ Senegal ṣé àwọn tó ń pè ní dìrí Senegal dé àdìwọ̀ tí ìyẹn bá sọ pé Fúlàní tó bá ní Fúlàní lòun bí wọn láti Senegal kò ń ṣọmọ Senegal wọn ṣe gbalẹ̀ ní Nàìjíríà ló ṣe gbalẹ̀ káàkiri ẹ bá lọ sí Guinea Bissau the same Fúlàní lè máa bá bẹ̀ wọ́n ṣe gbalẹ̀ níbẹ̀ náà. Good. ẹ bá wa bá Makinde sọ̀rọ̀ ẹ fi Ọ̀yọ́ state ẹ bá wa fi kọ́ Makinde lọ́rùn ẹ bá wa fi Ìgbòho torí a rí wípé Makinde ò fẹ́ kí any other person kó dún ní Ọ̀yọ́ state mọ́ báyìí àfọwọ́ nìkan ẹ bá wa fi Ìgbòho kọ́ lọ́rùn èyí tí wọ́n ṣe fún ní 2021 a padà mọ̀ wípé ó wà wẹ́ẹ̀ nígbà tó fẹ́ wá sílẹ̀ tí ta
tá bá gbúrò anything pé láì ní sàkání Ìgbòho ìwọ ni o, torí kò sí gbogbo nǹkan tí Ìgbòho ṣe lọ́wọ́ tí president Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tó gbé Nàìjíríà dání lásìkò tí wọ́n wà wẹ̀. Kí ni nǹkan gan tí Mákindé wá fẹ́ mú jáde mẹ́ tó ṣe ń gbógun ti gbọ́? ẹ̀tọ́ náà gbé dé ọ̀dọ̀ ẹ̀ kó wọ́n àti ìtàn pé àwọn máa gbé agbára fún agbára tó náà máa gbé fún yẹn òun ló yà òun náà ní wòlé sí kò wọ́n bí pé nọ́tà ló máa decide agbára Nàìjíríà ṣẹ́gẹ́ tí wọ́n bí pé àwọn Fúlàní máa decide agbára Nàìjíríà so ní wíwẹ́ pé àwọn tó bá ti gbé wèrè kan wá tó ti gbé àìdíà kan wá wọ́n á kọ èèyàn ọmọ Yorùbá síra wọn ẹ ṣe gan ni, God bless you bàbá. Ó ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe kinní yẹn, àsìkò ti tó tí ìwà tèmi gẹ́gẹ́ bí ọmọ kóòtù àjíire Yorùbá tá máa kọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀ lọ gbowó ẹ̀mí Tinubu ikú pa ẹ́ this time around, àṣírí ẹ̀ máa tú síta. Remember kó tó gbowó lọ́wọ́ wọn wípé ayé social media lélẹ̀, bóyá ibi tẹ́ ti ń ṣe meeting wọ́n ń rìkọ́ọ̀dù ẹ̀, àwọn fúnra lára wọn náà máa gbowó wá fún yín, àwọn náà máa rìkọ́ọ̀dù yín, àwọn náà máa gbé yín jáde. ṣẹ́rí wèrè tẹ́yìn ọmọ àlè àárín wa máa ń dánwò fún gbogbo àwọn bí ọmọ Yorùbá ẹgbẹ́ yín. Àsìkò yìí ẹ ti rógo lẹ̀kùn ti mú yín lọ́wọ́. God bless you bàbá mi. Ẹ ṣe lẹ́ẹ̀kan sí màá tún play fídíò yìí kí gbogbo wa ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ ilé ẹ̀ ká mọ̀nà rẹ̀ ẹni bọ̀ tá a bá ti bánu forest criminal ni. Mr. Kilo ẹ bá wa hàn mute bá mi. Ẹ jọ nínú fídíò kékeré tí mo gé yẹn tí Chief Igboho ti ń sọ wípé ìwọ Fúlàní kí ló ń gbé nínú igbó fún, tó o bá mọ̀ wípé ò ní ẹni hidden agenda, kó ẹbí ará ọ̀rẹ́ àtẹrù ẹ̀ máa bọ̀ wá bá wa gbé láàrin ìlú. Ṣùgbọ́n tí Mákindé wá sọ wípé níṣe ni Igboho lọ ń halẹ̀ mọ́ àwọn Fúlàní kí wọ́n fi ilẹ̀ Yorùbá sílẹ̀, ǹjẹ́ ní ẹni tìtẹ́ lè bá wa sọ láàrin yẹn sà? Ẹ kú ètò lẹ́ẹ̀kan sí mo ní ọpẹ́ méjì kan láti dúró lọ́wọ́ Ọlọ́run, àmọ́ kí n tó dúró ọpẹ́ yẹn náà mo kọ́kọ́ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n kú iṣẹ́ takuntakun. Lẹ́yìn tẹ́ bá parí ìjọba yín lẹ́yìn oṣù méje síbi tá a wà yìí, Ọlọ́run á san yín lóró ẹ̀san báyìí náà pẹ̀lú èyí tí ọpẹ́ mi ni wípé mo dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu, Ọlọ́run tó lù. Mr. Kilo ẹ bá mi fèsì ọ̀dọ̀ mi bí Mr. Kilo ẹ fèsì ọ̀dọ̀ mi bí ó dẹ̀ pẹ́ tán gájẹ́tì méjì papọ̀, ọ̀dọ̀ mi ní kẹ́ concentrate sí torí àròjọ musolókun. Mind yín ti ń wà divided, I can feel it here. Ẹ ṣe. So ọpẹ́ mi ni wípé bàbá Tinubu orí ọ̀fẹ́ tó fún Sunday Igboho tó jẹ́ pé ó jẹ́ kí àlàáfíà kí máa jọba ní ilẹ̀ Yorùbá lẹ́ni. Ìbáṣe ọpẹ́ kejì ni wípé Ọlọ́run tí ò fún irú Seyi Makinde ní àǹfààní láyé Buhari, ká ní kó wà láyé Buhari. Play fídíò mẹ́ta lẹ́ play. Èkíní òun ni ti bàbá Oyèdókun bá ṣe gẹ́rì bàbá. Inú àwọn ọmọ Ọ̀yọ́ ń dùn sí Seyi. Mr. Kilo. Èkejì òun ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ibẹ̀. Hello Mr. Kilo. Mo ń gbọ́ yín o. Kí ló dé tẹ́tọ̀ gájẹ́ẹ̀tì méjì? Hello. Kí ló dé tẹ́tọ̀ gájẹ́ẹ̀tì méjì? Ẹyọ kan mo fóònù mo lò. Bọ̀ ó dẹ̀ pé kankan wà bẹ́ẹ̀, ẹ ṣe kankan bẹ́ẹ̀ yẹn, ó distract yín. Concentrate pẹ̀lú mi, I can feel it here, sir. Kò sí. Òjò omi òjò ló rọ̀, ẹ má bínú. Òjò ló rọ̀ o. Ok, à ń gbọ́ yín. Ṣé ẹ̀ ń gbọ́ mi? À ń gbọ́ yín. Hello. Okay. Nípa kan tí ẹ sọ̀rọ̀ lé lórí, àkókò ń bọ̀ Seyi Makinde, gbogbo ìgbésẹ̀ tí ẹ ń gbé yìí tó dàbí pé ẹ ń ṣe bí pé bóyá ẹ̀yin lẹ́nu ní ẹ̀yin ni ẹni ọ̀la. Oṣù méje péré lọ. Lẹ́yìn oṣù méje yìí àwọn kan náà
dé yín tó jẹ́ pé wọ́n jù yín lọ nígbà yẹn kò ní sí agbára ní ọwọ́ tó ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìlú Ọ̀jọ́ ní èní bàbá sọ̀rọ̀ ní bàbá ń sọ yìí wípé gbogbo ẹnikẹ́ni kí ló mú wọn gbé nínú fọ́rẹ́ǹsì tí ìbá ṣe pé ìwà bòsí àti nǹkan tí wọ́n fẹ́ ṣe. Okay, Mr. Kilo, hold on, ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lì. Mr. Kilo, ẹ bá wa pause, ẹ má bínú, ẹ bá mi pause, ẹ jẹ́ kí sáré gbé kọ́ọ̀lì. Hello. Hello kọ́lá, ṣé dáadáa lẹ́wà o? Ẹni igbó. Ẹni igbó. Ó ti yá o, gbogbo ọmọ kóòtù ajíire. Ọmọ yín lélẹ́yìí ó yá. Ẹni, introduce yourself to the whole world. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí. Odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀. Orúkọ tèmi ni Eniola Matthew, ọmọ Olúṣọ̀gá. Ọmọ Ìjẹ̀bú alárèrè mi wà ní Ìṣọ́màlè. Ìjẹ̀bú this way. Ọmọ Yẹmí. Okay, ara alẹ́ ti rí làwọn o. Ọlọ́ọ̀sẹ̀. Ọmọ Ìjẹ̀bú Àjẹgbàdúrà Ìṣọ́màlè. Àwọn ọmọ Ìjẹ̀bú ni the richest in the whole world. Anyway, it's all right. God bless you, Bami. Ẹni, you are welcome. Sí orí ètò tèmi. Ìdí tí ẹni tí ẹ ti mọ ẹni lánàá kó tó dòní. Gbogbo ìrìn àjò wa ìjàgbara orílẹ̀-èdè Yorùbá ẹ ti mọ ẹni tí a sọ. So, kí ni mo wá fẹ́ mú jáde lórí ìpè tó pè wọlé ni wípé mídíà ìlú ẹkùn recruitment tí a fẹ́ tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ a ti ṣí platform ní orí WhatsApp fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa tí ẹ pè mí tí ẹ lè reach mi ẹ jọ̀ọ́ ẹ pè Eniola Matthew ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni wàá bá mi fi tó bá drop kó bá mi kọ telephone number ẹ sí orí show kí lè pin ẹ kí àwọn èèyàn lè mú ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi gbogbo ibikíbi tó bá wà káàkiri àgbáyé tó bá ní interest láti darapọ̀ mọ́ wa fún recruitment ìlú ẹkùn media group má hesitate láti pè mí àbí kẹ́kọ̀ọ́ pé Eniola àti ń recruit àwọn èèyàn a dẹ̀ ti ń ṣe screening ó lè ti dá ní program ẹ tẹ́lẹ̀ bí yóò ti ń run program lóyàdà lórí TikTok, Facebook, YouTube, anyone tó bá ní interest láti sọ̀rọ̀ lórí nípa ìlú ẹkùn láti fún ìlú ẹkùn ní support ẹ ti rí wípé bébì ni ó nídìí feeding breastfeeding ó nídìí feeding bottle ó nídìí oríṣiríṣi tó bá wá lo love Ìgbòho má hesitate láti kàn sí wa pè mí sí orí telephone number mi tó bá reach mi pé Mr. Eni a máa drop telephone number wọn láìpẹ́ máa pin ẹ̀ kí ẹ lè mú telephone number wọn láti kàn sí wa kí a lè add yín sí orí group bẹ́ẹ̀ ni after tá bá parí screening a máa ṣe workshop níbi tí àwọn tí ó jẹ́ original tó lọ ka ìwé pé à ń present àwọn journalist gbogbo ẹ̀ tán tún jù mí lọ lọ́jọ́ orí tán mọ̀ jù mí lọ káàkiri àgbáyé wọ́n máa wà ń bẹ̀ pẹ̀lú wa tí wọ́n máa tútọ̀ wa ní bí a ṣe máa present and some other thing kó tó di wípé a máa wá bọ́ síta fún further any other iṣẹ́ tá a bá fẹ́ ṣe. Kí dẹ̀ ni nǹkan tá a fẹ́ ṣe fún ìlú ẹkùn a fẹ́ fún ní support ni gbogbo iṣẹ́ tí Ìgbòho ṣe a rí ìgbìyànjú ọmọkùnrin yẹn òun ní kọ́kọ́ ló wà nílẹ̀ Yorùbá kò sì sọ wípé òun nìkan ṣùgbọ́n ìwọ̀nba tí agbára tí wọ́n gbé ní sàkání ọ̀dọ̀ tiwọn òun ni wọ́n ń ṣe èyí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kó tì wọ́n online mo rò wípé wrong thing nìyẹn nígbà tẹ́ ti rí ẹnìkan tó ti dìde tó ń ta bíọ́bíọ́ ẹ̀yin náà ẹ kóra yín jọ tẹ́ bá mọ̀ wípé ẹ lè ṣe ẹ̀yin náà ẹ kóra yín jọ ẹ ṣe títí yín ilẹ̀ Yorùbá dé ẹ̀fẹ̀ Ọ̀yọ́ state ni Ìgbòho ọmọ Ọ̀yọ́ state ni a ní àwọn akíkanjú lẹ́kìtì a ní londo a ní lógùn a ní ní Lagos a ní ní Kwara a ní ní Kogi ojú ọ̀run tẹ́yẹ ẹ fò láì fapágúnra wọn ẹ stop láti máa gbógun ti Ìgbòho online láti máa frustrate iṣẹ́ ọwọ́ ẹ̀ tó o bá mọ̀ pé o good
ó lákíkanjú ó dẹ̀ lè ṣe nǹkan tá à ń sọ láti protect ìran wa ó ṣe dànù ó ṣẹ̀ṣẹ̀ ń dúró kan wá fún ẹ lówó ó ní nǹkan ṣe ni. Ìgbòho ná owó ara ẹ̀ ó ná owó ara ẹ̀ ìwọ náà gbìyànjú kó o náwó má kàn sọ wípé torí o fẹ́ gbowó ó ti rí as a business ó lè jẹ́ ìwọ ló máa kàn ó lè jẹ́ bí ẹ ló máa kàn next. OPC tí wọ́n dẹ̀ wá sọ́ di wèrè online agbọ́lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn Fúlàní terrorists wọ́n jí àwọn ọmọ OPC gbé ní Kwara mi ìwà mọ̀ bẹ́ẹ̀ yọ́n ti lọ gbà wọ́n lẹ́sìn. Ẹ ṣe yìí dára ẹ ṣe yìí dára I have one or two things to say about. Jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi sọ Yorùbá pọ́nbélé àgbọ̀ panyá. Mo ní one or two things láti sọ nípa bàbá wa ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó yá àgbọ̀. Ìgbòho Òòṣà is a great man in Yoruba land. Yorùbá. Ẹ má bá wọn já ọ̀pọ̀lọpọ̀ wíwúra o. Ìgbòho Òòṣà is a great man. Akọni ọmọ Yorùbá tọkàntọkàn ni. Ìgbòho Òòṣà òdodo wọ anybody yín o bí kò ṣe pé kẹ́ fún ní support, prayer and everything that is stake. Ìgbòho Òòṣà Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà no. I personally èmi tí mo sọ̀rọ̀ yìí èmi mọ ẹ̀pà tí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn kan lè sọ pé mi lu chief ọ̀ bí àmì ìporúkọ yẹn lé ọ ní ọmọ ọba ló lè pe ọba ní orúkọ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá tọkàntọkàn àti àwa tí a wà pẹ̀lú Ìgbòho ní mídíà o ní àjìjàngbara o ẹ jọ̀ọ́ ẹ má dalẹ̀ Ìgbòho o ẹ má dalẹ̀ Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ọmọkùnrin yẹn ó dúró tán ó dúró re ebi ò pa o ìyà ò jẹ o. Nǹkan tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà máa jẹ́ ní ayé Ọlọ́run Elédùmarè ti gbé ní ọwọ́. Mo wá bẹ̀ wá gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé all the media let's give full support. Ẹ jẹ́ ká fún bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ jẹ́ ká fún wọn ní full support because mi mọ̀ tí mo ṣe lè sọ kò sọ gbẹ̀yìn àwọn máa sọ tátàtà díẹ̀ torí ọmọ aládìkún ẹ̀ ní wálẹ̀ o ẹ̀ ní jábọ̀ gbogbo ọmọ Yorùbá pátá tó ń support Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ̀ ní wálẹ̀ ẹ̀ dẹ̀ ní jábọ̀ ẹ máa kéré oko délé. Ẹ wo Ìgbòho Òòṣà ó wà fún gbogbo ọmọ Yorùbá. Ẹ má bẹ̀rù ẹ má fòyà àjòjì ò ní gbalẹ̀ wá lágbára Ọlọ́run. Àjòjì kò ní gbalẹ̀ wá lágbára Ọlọ́run lágbára Elédùmarè. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹni tí Ọlọ́run rán sí wa ni. Ẹ jẹ́ ká ṣòtítọ́ transformer ni tá máa fi mú iná sí ilé oníkálukú tí ìmọ́lẹ̀ máa tàn sílẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Paríparí ẹ̀ bàbá wa Tinubu Olódòdé ṣe mọ̀ ẹ́ pé tá bá porí ìṣàsùn a máa porí ìkòkò tán fi sí ṣe get me. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ní làákàyè ni o tẹ́ wà lórí pé bí kẹ́ máa ṣe social media kẹ́ fi máa pawó sápàrà yín tẹ́ bá ṣe ro ti ara yín náà ẹ máa ro bàbá Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ má do de anybody but Yèyé Dára God bless you. You will never fall. Ẹni ṣubú ẹni dànù gbogbo ẹ̀yin followers Chief Yèyé Dára àti Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà none of you will lack, none of you have a sorrow. Ẹni mọ̀ ìbànújẹ́ ẹni mọ̀ kọ̀rọ̀ ogun tọ́lọ́run ti ṣe kò ní péré mọ́ alálẹ̀ máa gbé gbogbo wa o. Irú ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́ o. Ojú ò ní tì yín o ojú ẹ̀dẹ̀ ní tí àwa náà lágbára Ọlọ́run. Ẹni ìgbò. Ọmọ aládùúgbò bàbá mi respect. Ẹni ká lọ náà làwa náà lọ. Bẹ́ẹ̀ni ẹni ó mọ nǹkan tó máa ṣe fún mi torí àsìkò wa jọ̀ọ́ kó tó bá ti drop bá mi kọ tẹlifóònù nọ́mbà kí n lè pin ẹ̀ fún àwọn èèyàn láti pè kí
kí o lè bá wa recruit wọn kó bá mi add wọn because ọwọ́ tèmi dí èmi náà add wọn ìwọ náà lè add kò ní jẹ́ mi nìkan you understand jọ ń torí Ọlọ́run God bless you bami. So ẹ̀yin èèyàn mi ìyẹn ni ti Ìrù Ẹkún Media gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ ìwọ tí o bá like láti darapọ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ yálà ò ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àbí o ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kò sí problem ńbẹ̀ a pín owó kó má di pé ẹ ṣe ló fi wá powó mi ò fẹ́ wàhálà o a fẹ́ fún Ìgbòho ní support kan a dẹ̀ fi àsìkò yìí bẹ̀ gbogbo mídíà tó wà online tí ọ̀rọ̀ bá yé nínú fídíò tí Makinde ṣe yìí pẹ̀lú ìwọ̀nba àlàyé tó ṣe ń bẹ̀ kò séèyàn tí yóò mọ̀ wípé Ìgbòho indirectly ni Makinde ń bá sọ̀rọ̀ òun náà la dẹ̀ ti rí nínú bíbẹ̀ yẹn wípé kí ni Ìgbòho sọ tó wárántì kan tó le tó báyìí tó di wípé ẹ lọ mú Ìgbòho afẹ́ cancel security kọ̀ọ̀kan any private security kò gbúdọ̀ ṣe kí ni kò gbúdọ̀ wọ uniform kí ló dé tí wọ́n gbúdọ̀ wọ uniform ṣé Àmọ̀tẹ́kùn ò wọ uniform ṣé OPC ò wọ uniform ṣé Àgbẹ̀kọ̀yà wọn ní uniform wọn àwọn private security tó register gan tó ń ṣe bodyguard tí wọ́n ṣe gateman wọ́n ní uniform kí ni Makinde ń wí gan tí ò sọ tí ò yà lẹ́nu ṣé hatred náà ló rúbọ Makinde lójú tó dá extent tí ò mọ̀ nǹkan tó ń sọ mọ́ ṣé nítorí Ìrù Ẹkún ti ní uniform títí ẹ̀ ló ṣe dogun uniform tẹ́ ẹ sọ kí ẹ lè máa mú 1+1 mọ́ra wọn kí ọ̀rọ̀ lè máa yé yín kẹ́ lè máa mọ iye wọn tí wọ́n gang up lórí Ìgbòho ṣé ẹ rántí Gumi Oníbẹ̀ ṣé ẹ rántí Gumi Oníbẹ̀ Gumi Ìwò ṣé ẹ mọ̀ wípé nígbà tí ó bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ Ìrù Ẹkún jáde tó bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò against Ìgbòho òun náà make mention of the same thing ẹ má tètè máa gbàgbé nǹkan ó ní èèyàn kan akọ máa ṣe gbá kan akọ máa ṣàwò kan ó kàn lọ káwọn èèyàn jọ kó uniform wá ìtọ́ ṣe máa fàyè gbà kó máa ṣe kó máa wọ uniform kó máa ṣe kankan Gumi Ìwò Mufti Ìwò àwọn ọmọlé kéwú tó brainwash wọn tó ń kọ́ ní jihad ṣe bó rí kíní vest tó kó sí wọn lọ́rùn uniform náà ni ó ní gúrùpù tiẹ̀ tó register o àwọn gúrùpù tiẹ̀ tó dá sílẹ̀ ibo ló ń jà fún Palestine gúrùpù tí Mufti Ìwò Gumi Ìwò tó dá sílẹ̀ kò ń ṣe fún protection ọmọ Yorùbá kò ń ṣe láti dáàbò bo ilẹ̀ Yorùbá àbí ìran Yorùbá ó dá gúrùpù ọmọ Yorùbá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú ìran Yorùbá ó kó àwọn ọmọ Yorùbá jọ láti máa protect Palestine láti máa jà fún Palestine ẹ bá wa béèrè lọ́wọ́ Gumi Ìwò ìjọ ṣó ń gbé ní Palestine àwa rí ojúlówó ọmọ ọkọ Yorùbá òun náà kó gúrùpù jọ ó kó uniform sí wọn lọ́rùn láti protect wa lẹ́nu ikú gbogbo wọn wá dìde wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì ẹ jẹ́ ká gbọ́kànlé ẹ jẹ́ ká gbékànlé ẹ káalẹ́ o kọ́là. ẹ káalẹ́ o yìí dára. ẹ káàbọ̀ sórí ètò bàbá. ẹ kú ètò. Yes sir. Yes sir. Yes ma. mo kí mo yìí ẹ ṣe ẹ kú àgbálẹ̀ wa lọ́wọ́ àwọn àfikúndàmú ẹ̀yìn lágbára ìtẹnu tó bí ọwọ́ lágbára náà. Yéyé mo fẹ́ tọ́mọlẹ̀ sí nǹkan fún yín lónìí. Yes sir. tí mo dẹ̀ fẹ́ sọ yìí a tún lè hẹ́ẹ̀bù ọ̀rọ̀ tẹ́ ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Makinde. Go to America. Mi ò pé ó wà ní UK or wherever ibi tẹ́bi dé ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Okay. Ṣé mo pé private security ló help gbogbo àwọn state police tí wọ́n ní local kìíní tí wọ́n ní. Tí sì ń bá ṣẹlẹ̀ lẹ́nu ìgbẹ́ torí àwọn people they are just traveling. Wọn ò kọ́ ìṣe ibi tí wọ́n ń lọ. Wọ́n lọ ń kówó pamọ́ ni. Wọ́n lọ ń ra property síbẹ̀ yéyé. Tí sì ń bá ṣẹlẹ̀ tí ọlọ́pàá bá dé ọwọ́ private security náà ti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ so far. ẹni ìbámikọ líǹkì yẹn ìbámikọ tẹlifóònù nọ́mbà ẹ má bínú sáà ń gbọ́ yín.
around the scene yẹn crime yẹn or whatever yẹn òun ló máa ṣàlàyé fún ọlọ́pàá ní tó ṣẹlẹ̀ crime tó ṣẹlẹ̀ so yẹn because èmi ò tí ì understand Ṣèyí Mákindé gbogbo kàwé gbogbo tó kà ó kàn fi ń kówó jẹ ní Ọ̀yọ́ state ó fi ń fit náà àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó bá ti dìde gbogbo wọn ló máa tẹrí wọn bá gbogbo àwọn tó bá fẹ́ ṣe rere ní state yẹn ò ní jẹ́ kí wọ́n ṣe bí ẹni wọ́n nìkan ni ìwọ nìkan ni kò ṣe tètè wọ́n síbẹ̀ yẹn o kò ń ta gbogbo ibẹ̀ yẹn rú wàá tó bá kúrò níbẹ̀ kí ló fẹ́ kí báwo ló ṣe fẹ́ kí ibẹ̀ yẹn rí lọ́bìnrin lọ́wọ́ àwọn tó ti ṣe ṣáájú tí wọ́n ṣe bóyá ṣe yánmọ́yánmọ́ yẹn náà kí ló gbẹ̀yìn wọn. Because ìkíní ti wà clearly sí everybody nísìnyí báyìí pé o ò fẹ́ kí wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ àwọn yóòtù tó dẹ̀ tún fẹ́ dìde o ò tún jẹ́ kí wọ́n dìde o tún gbógun tì wọ́n o náwọn tọ́ọ̀gì tiẹ̀ ọ̀rẹ́ ẹ̀kú ti sọ fún wa ṣe o ti jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ṣe ń gbà àwọn èèyàn jáde bẹ́ẹ̀ ṣe ń mú wọn wọlé. You yourself you are under crime tó mọ̀ ìwọ gan crime kìíní ló ń ṣe because ìwọ ló kọ́kọ́ sọ wípé kí wọ́n rẹ́gísítà kí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe tán orí wọ́n rẹ́gísítà kò tún ní wọ́n lára náà kò tún ní pé kí wọ́n má ṣe tó ṣé bàbá ẹ̀ gangan ni Fúlàní ni tó jẹ́ pé màmá ẹ̀ ni ọmọ Ọ̀yọ́ state because ọ̀rọ̀ ẹ̀ kò yé wa Ṣèyí Mákindé ẹ̀yin tẹ́ jẹ́ mídíà ẹ̀ mo mọ̀ pé máa ń dúró lórí program káàkiri tí Ṣèyí ń ṣe tó bá kúrò ní orí gọ́ọ̀mọ̀ kínní tó wà yẹn wọ́n gbọ́dọ̀ prove ẹ̀ òun kò yàtọ̀ sí Kúnmí fún ilẹ̀ Yorùbá òun gangan ni Kúnmí ta ní ilẹ̀ Yorùbá because mi ò tí ì gbọ́ rí even gbogbo other state n ò sọ pé condemn any private security kí ló dé kí ni problem kí ni bàbá Ìgbòho ṣe fún ẹ. Bí Gani ṣe tẹ́ lágbọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ kúrò lórí post tó wà ẹ́ gbogbo ẹnu mo fi sọ bí Gani Adams bó ṣe tẹ́ káàkiri bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa tẹ́ o máa tẹ́ lọ́wọ́ ọba o máa tẹ́ lọ́wọ́ joyè o ibi tó ní ìdè o máa tẹ́ jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run lọ́la àwọn tó ti jìyà lórí gbogbo nǹkan tó ń ṣe fún wa lọ́yọ̀ọ́ state yẹn ìwọ náà máa tẹ́ ni ìtìjú ló máa dẹ̀ fi kúrò níbi tó wà yẹn kótó gbogbo country tó wà kọ́ra táwọn ní private security náà wọ́n dẹ̀ rán ara wọn tó bá tó ti register kí wàá ní problem yìí ẹ̀dẹ̀ kúwọ́ òun náà kọjá bí tẹ́ wá lè ráfẹ́fẹ́ kí ló dé ẹ jẹ́ káwọn masses ẹ jẹ́ kán ní ẹ jẹ́ kí masses ẹ jẹ́ ká ní kí ló dé kí ni problem yìí tí wọ́n ṣe ń ṣe káàkiri western world nìyẹn síbẹ̀ wá develop ẹ̀dẹ̀ lọ́ra lé síbẹ̀ lọ́ ṣe gbogbo ẹ̀ ẹ máa bí ó tó bọ̀ ẹ ṣe gan ni kò sí nǹkan kan tí màá yá ṣe nítorí ti dúró igi tí Olúwa ti gbìn ni kò sẹ́ni tó lè fàtú ìró ẹkún ti dúró kò ṣeé fàtú. ẹ ṣe gan ni bàbá nǹkan tó kù fún ẹ̀sìn kò ju oṣù 9 lọ ká máa wo nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀ àkàrà tó jẹ́ yẹn ká máa wo ibi tó máa pọ̀ sí. ó jàkàrà ó fomi tẹ ó lóun ti jàkàrà òun ó jàkàrà rẹ̀ ẹ ṣe gan ni. Masbi ẹ̀yin èèyàn mi tẹlifóònù nọ́mbà Ẹniọlá Olúṣọ̀gá òun lélẹ̀ ẹ lè pe tẹlifóònù nọ́mbà 09050545426 at the same time ẹ lè pe Masbi gbogbo wa la mọ̀ Masbi TV ẹ̀yin tẹ́ bá ní tẹlifóònù nọ́mbà Masbi TV tí ẹ fẹ́ darapọ̀ láti jẹ́ lára Ìrù Ẹkún Media Group ẹ bá wa kàn sí Masbi TV bẹ́ẹ̀ bá yẹn ń pe Ẹniọlá ẹ bá wa pé Masbi náà ẹ bá wa sọ fún wọn ó kọ́ yẹ pé Masbi pé àti gẹ́ẹ̀tì Masbi máa ń difficult ni táìmì ìgbà tá a bá máa ní ìdẹ́ la máa pe fóònù ẹ̀kọ́ ní dáhùn ṣùgbọ́n ẹ bá wa kàn sí Masbi jọ Masbi tó bá pè ẹ́ bá wa gbé kọ̀ làwọn èèyàn kó dẹ̀ bá wa attend sí wọn kó direct wọn síbi tó yẹ kó direct wọn sí jọ nítorí ọlá I know you are a very busy man jọ má bínú. You are not doing it for me. You are doing it for your boss. Bàbá. Bàbá tíátíá. Ìgbòho òòṣà. Ẹni little tìta bá lè ṣe. Wúrà mi ṣáàlà ní o. Ẹni tìta bá little tìta lè fi fún ní support. Ìdí ni wípé Mr. Kilo mò ń bọ̀ o. Ṣé rí ọ̀rọ̀ Ìrù Ẹkún Media. Ìrù Ẹkún Security sorry. Tí a bá dìde fún ẹ má bínú
ẹ jẹ́ àgbé kọ́lé. Ẹ kálẹ́ o. Ọ̀pọ̀ ètò yìí ṣe dáadáa ní wa. Bẹ́ẹ̀ ni o, ẹ káàbọ̀ ìyá mi. Ọmọ ẹkúṣẹ́. Àwọn alálẹ̀ àtọyín lẹ́sùn dáadáa. Àmín. Ìmọ̀ ẹ má bínú. Brọ́dà mi Ẹniọlá ṣùgbọ́n wà lórí ètò ń bẹ̀. Wọ́n wà rí. Wọ́n á máa gbọ́ yín. Brọ́dà mi Ẹniọlá, àwọn wèrè mídíà kan máa fẹ́ pè yín o. Wọ́n máa sọ àwọn ọmọ wọn lórúkọ tíjà wọn àti bàbá wọn ò sọ wọ́n. Ẹ má dá wọn lóhùn o. Wọ́n máa tó pè o. Wọ́n máa ní kí lẹ wá dọ̀dọ̀ dára. Dára dà ní ọmọkan tí dára gbà lọ́wọ́ ìyá alájà wọn. Àwọn olórí burúkú, àwọn ajímàṣeré inú ayé. Ẹ má dá wọn lóhùn o. Ẹ ṣe ìyá mi. Bàbá Ìgbòho bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ bàbá Ìgbòho bẹ́ẹ̀ ló ní yèyé dára nífẹ̀ẹ́ bàbá Ìgbòho. Ó ti yé yín bẹ́ẹ̀ ní ti gbogbo wa la nífẹ̀ẹ́ bàbá Ìgbòho. Àdẹ̀fẹ́ kí bàbá Ìgbòho ṣubú. Ẹ má dá wọn lóhùn. Àmọ́ kan máa pè yín. Tó bẹ́ẹ̀ làwọn náà sì tètè ránṣẹ́ sílẹ̀ fún wọn. Àwọn oníkọ́ọ̀lù òpó, àwọn oníkọ́ọ̀lù sọnù. Kó bá mi rìkọ́ọ̀dù anybody tó bá pè tó ní kí ló wá lọ sọ́dọ̀ dára ẹni ìjọba mi rìkọ́ọ̀dù. Ẹ má dá wọn lóhùn. Ẹ rìkọ́ọ̀dù voice note wọn. Bọ̀ ẹni nà máa fẹsẹ̀ látàyè òjì. Ló ń pè yìí. Àwágò ráyè wèrè ọmọ lọ́wọ́ ta wà yìí. Wàláì tẹ́ bá gbé wá, a máa gbé wá fún yín padà yín. Ẹ̀yin ají má ṣe àwọn ọ̀lẹ́ ìrìnà, àwọn wèrè, àwọn ọmọ ìrankíran. Ẹ má dá wọn lóhùn o. Àwọn náà balẹ̀ Yorùbá jẹ́ o. Àwọn náà jẹ́ ká dé ibi tá a máa ta tó yẹ ká dé o. Àfi ru ẹkún mídíà, àfi pawó o. Àwọn làwọn ń ṣe o. Wọn ò jẹ́ káwọn tó ṣiṣẹ́, wọn ò jẹ́ kó ṣiṣẹ́. Ìdí àbòsí, ìdí ọ̀tẹ̀, ìdí ọ̀bàyéjẹ́ wọ́n fi táyé Yorùbá nation mú. Òun náà máa wá kiri o. Ẹ má dá wọn lóhùn. Àfi ru ẹkún mídíà pawó o. Àfi gbowó lọ́wọ́ èèyàn kankan o. Tó bá di gàràǹgídá pé Ìgbòho bá ní ká bá òun ká dá sí financially, á jẹ́ kẹ́ ẹ mọ̀ o. But for now, Ìgbòho òrànyàn kankan lọ fi gbowó wá o. Tó bá lẹ́ni mídíà tó wá bẹ́ẹ̀ tó dá nídìí kankan tó gbowó lọ́wọ́ ẹ̀, o kò sanwó nù ní o. Ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ìrìn ẹ̀kún mídíà ẹ̀ bọ́ta lógún lọ́gbọ̀nlọ́gbọ̀ ẹ jẹ́ ká sọ.